ṣe lọ àmọ́ sọ̀kò rẹ̀. Gbogbo àwa tí a bá wà ní social media ẹ dákun ẹ máa share rẹ̀ lẹ́dẹ̀ máa bá wò dáadáa kí ohun rẹ̀ máa já garaga. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan ń lọ. Àwọn ọ̀rọ̀ yìí kò sì yẹ kó tó báyìí. Kò yẹ kó le tó báyìí. Ṣùgbọ́n àwọn èèyàn wa àṣejù wọn ti pọ̀ jù. Àṣejù. Ṣé rí látayébáyé láti máa ń rí orogún òwò. Ṣùgbọ́n bí a bá ti ń fàṣejù kún nǹkan, ó tó gẹ́. Ó tó gẹ́ yóò padà dà sí tẹ́. Yóò padà dà sí tẹ́. Ṣé rí bàbá wa Mudiru Markaz ọlọ́mọba lọ́rọ̀ ẹ̀mí wọn. Bàbá tó mọ tí ń ṣe ló sì mọ tí ń sọ. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí bàbá bá sọ lẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ṣe mọ̀bù ní ìlé lórí. Gbogbo àwọn àgbà àfáà wọ́n máa ń dìfẹ́ǹdì ojú ọ̀nà wọn àti ọjọ́ ọ̀la àwọn ọmọ kéwú. Torí táwọn ọmọ kéwú bá ti búrò kó wà bí kan wà láì wọn ní kéwú mọ́. Wọ́n máa rọ́gìrì lọ bẹ̀rẹ̀. Ibẹ̀ ló máa rọ́gìrì lọ. Kò ní fẹ́ kéwú máa. Bẹ́ẹ̀ sì ni béèyàn bá fẹ́ lówó ìmọ̀ ní kọ́ ní. Ìmọ̀ nìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ ní bí a fẹ́ lówó. Béèyàn ò bá nímọ̀ kò lè lówó. Béèyàn bá sì nímọ̀ tó bá lówó owó ọ̀nà ò padà bọ́ lọ́wọ́ rẹ̀. Yóò padà bọ́ lọ́wọ́ rẹ̀ ní kò sí mọ̀ tó fi kọ̀tró rẹ̀. Kò sí mọ̀ tó fi kọ̀tró rẹ̀. Ìyẹn ò ní látètè kọ́ ṣe gbogbo àwọn àfáà wa ní jọ̀hún. Wọ́n yìí gbà fúnra wọn. Èmi ò fábòsí o. Bàbá wa Lánàṣẹ̀ àti bàbá Lámúlégún wọ́n gbà fúnra wọn tán fi kú. Bàbá Lámúlégún gbé dáná Lánàṣẹ̀ wo láwàní ọlọ́wọ́ kan ìwé ni ká fún láàní márùn-ún. Kálukú ń polówó sọ́dọ̀ ara rẹ̀ náà ni. Kálukú sì polówó sọ́dọ̀ ara rẹ̀ náà ni. Ọlọ́run ló mẹ́ni tiẹ̀. So tí bàbá Mudiru bá tẹ̀ sọ nípa pé RMQK kíníkan ẹsẹ̀ ọ̀ra fi tí wọ́n lẹ̀. Kì í ṣe pé kẹ́wàá sọ di iṣẹ́ àtẹn tó nímọ̀ àtẹn tí ò nímọ̀ RMQK kèfèrí ni. Táwọn bá gbé yín freedom of religion ń bẹ ó wà lórílẹ̀‐èdè wa yìí. Ó wà nínú òfin Nàìjíríà olúkálùkù lè ṣe ẹ̀sìn tó bá wù ú. RMQK tẹ́ ń polongo yìí náà ó sì sàn ju bàbá Aládò lọ o. Ó sàn ju bàbá Aládò tí ń jàdó sọ́jà lákòókò àkiri lọ. Ó sàn ju bàbá tí ń fàdó nìyẹn la lọ o. Ó sàn ju bàbá oníkó dẹ́bí ti wó dẹ́ láyàn lórí lọ. Èèyàn wò yàn sàn ẹni tó wò sàn jáde pé ó wò sàn kì í ṣe kan kì í ṣe méjì. Ẹ̀tọ́ ni fún ilé kéwú kí ilé kéwú kọ́kọ́ dá ọmọ kéwú padà pé no ẹ má lọ. Kí àfáà ilé kéwú sọ pé no. Mo rántí ìgbà ayé bàbá wa Ṣéhù Sànúsì à ń bẹ àwa mọ̀gbà yẹn tí bàbá wa ń bẹ bá ń ṣe wáàsí tí Ṣéhù Jamiu Bilala bá kọjá bàbá ń bẹ ó ní wéré ní o. Bàbá mọ̀ pé wòlíì ni o. Ṣùgbọ́n àwọn ọmọ kéwú ó yà lọ bẹ̀. Ó yà lọ bẹ̀. Láyé ìgbà ni Jamiu wéré ní. Wéré ní ìlú kan náà jọ ń gbé. Wọ́n sì jọ pé ìlú kan náà ni. So tí Ṣéhù Jamiu bá dọ́dọ̀ bàbá Lágbàjì tó bá gbóúnjẹ wọn á jọ ọmọ jẹun ó jọ ọmọ kọ bọ ó jọ ọmọ jẹun. Ẹni tí wọ́n ń pèwé lọ́fà tó bá sì dé lọ́dọ̀ Alágbàjì wọ́n ní àmọ́ ọgbọ́n wò bí Ọlọ́run. Lọ́dọ̀ àfáà gbogbo wa. Lọ́dọ̀ àfáà gbogbo wa kó sì jọ máa jẹun ni. Wọ́n ti dé Mọ́ríkàsì níta lọ bá Ṣéhù Adam. Ṣéhù Adam sí alálejò. Yóò sì kọ́ bá kó báyìí tùràrí kékeré lọ́fíńdà kékeré ó lè pín fún ẹgbẹ̀rún èèyàn tí ò ní tán. Látàyè báyé la ti bá. Àwọn àfáà gbọ́dọ̀ mọ defend àwọn ọmọ ilé kéwú tí wọ́n ì tí ì nímọ̀ ká má rọ lọ nírọ̀kúrọ̀. Yíyún ló fi já sí pé ẹlòmíì ò wá nílà káyè yóò máa sọ bàbá Mudiru Markaz tí bàbá bá ti sọ̀rọ̀ báyìí mọ bu ní ìhù tiẹ̀ tí ó wàá mọkún àṣejù ó wàá pọ̀. Yóò wá pàṣẹ jùbọ́. Ẹ sì ń polówó àwọn ará bíi náà ni. Wàláhì ẹ̀ advertise wọn ni. Bẹ́ẹ̀ pẹ́ nílà káyè kíkà gbọ́ ọ̀rá silent. Pápá jùlọ yẹn ni gbogbo kó dín wa rò kó yàtọ̀ lé kò yẹ Súfí.
ẹ̀yin súfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń takò yín kí tún ni ti súfí pẹ̀lú aró ẹmu kí òkè. Èwo tún ni Súfí? Ó yẹ kókó yẹ kókó yà ń bèrè ìwọ ni yá dáadáa. Ebi nínú tẹ̀ríkàtù kàdíríà àmọ́ sàlámù alékùn yá rìjálà lè géèbì sàlámù alékùn yá yọ àlàríwáwù àlùmùkọ́dàsátù yánú kàbá yánú jàbá yá àmùdálù yá òtálù lẹ́àrílì àòtálù àríbàtú ìmáàmánà yá kútìbù yá fárídù àgísú níbi gáúsì yìí abẹ́ náà kọ́ ni àbí bí gáúsà tì náà lórí mi owó tíra tó ti ń sìn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn àríwá àwọn ẹ̀mí a máa ń pè nínú súfí tó ra àgbà kó wà. wọ́n ń pè nínú tìjàníyà náà fi ń tẹ́sọ́ọ́lẹ̀ ìyẹn ilèmí ń sọ fún pé àríwá àwọn ẹ̀mí wà ṣùgbọ́n èmi sàmù gbogbo tá a bá fẹ́ ṣe ká fi làákàrè sí. ẹ wọ ọmọbìnrin kan ìyá ọlọ́sùn jò ní àwọn èèyàn wa náà polówó ẹ̀ òun náà ti ṣe program ní ìsìn. ó ti ṣe program táwọn yẹn ti ń lọ ọ̀dọ̀ rẹpẹtẹ. kí ni problem yìí rmkk rí pé ẹ gọ̀. àgbọ̀ntà ilá àwọn bá ti lówó ra dáná àbẹ́kọ̀lẹ́ náírà ẹni tó rẹ̀ ti kankan kan ní láì máa tí ó wí. ok èèyàn ṣe ìwòsàn ìmọ̀ àfa ọ̀kín ó dìdì sọ ó sàlọ̀dọ̀ àwọn àfa yìí lọ yìí. ọ̀dọ̀ àwọn àfa mi kéde àfa mi ńlá mi nílọrin náà ó ṣe pé tí sí ó sì kúrò bẹ́ẹ̀. ó ti kó mbẹ. tí ò kó bẹ́ẹ̀ ó máa kọ́ fáwọn ẹ̀. ó ṣe ìdìgámù tọ́ òfin lásì nìyí. ọ̀pọ̀lọpọ̀ kan ló ìdìgámù. ọ̀pọ̀lọpọ̀ kan ló ìdìgámù. ló ìdìgá ọ̀pọ̀lọpọ̀ kan ló fún pamọ́ tí ò sọ. ẹ wá fo ẹni tí ń fi àdó níyàn la. ẹ foyún. ẹ wá sọ. torí kó jọmọ yín. nítorí kó ti jọmọ yín ó sì jẹ́ ká ń lọ lórí ọba àlù yín. alábòsí ni. alábòsí ni yín. Ẹgbẹ́ tó bá yí jáde nígbà yí alálàdó. Bàbá aládùn náà wá sọ pé ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ̀yin òpònú ẹ wá lẹ́ ń bínú. Tẹ́ ẹ rò pé àgọ́ ni ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kàmá yìí síríkì bí láàyè ẹni bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ tara yín. Ẹ mú ẹ̀yin aráàlú wa ẹ má bọ ẹyọ àbòsí kúrò lọ́rọ̀ yín. Ẹ yàbòsí kúrò lọ́rọ̀ yín ẹ sòtítọ́. RMQK ó sàjàdó lọ. Ó sàjọ alálàdóde lọ, ó sàjàjọ pàdó sí àdápò lọ. Kí ló ń ṣe yín? Àṣejù yín pọ̀. Ẹ máa so òṣì, ẹ mọ̀ sí ẹ dáradára. Àṣejù yín pọ̀, àṣàpé kì í sọ̀rọ̀ ló yé létí bí. Wàláì RMQK tó o bá jẹ́ pé o bá ti rẹ́jísà kìíní ẹ̀ ẹni gbé àgbà àfáà kan nu wọn. Kò sí nǹkan kan tó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àrẹ sí ẹ̀ kí wọ́n ti mọ́lé. Àfáà kó gbọ́n jàjà. Ẹ bá ń pa olórúkọ jẹ́ ó gbọ́n lẹ́kọ̀ọ́ ní kókó àlọ́ bíbí àti àbọ̀ṣepẹ̀ fún ọ. Kí ló ń ṣe? Ọba ti rẹ́jísà ẹgbẹ́ rẹ̀ àfa ẹ̀rọ tó nínú àwọn. Ẹ lọ gbé wọn. Ẹ pé ohun tí wọ́n pa ẹ̀ kódà bó ṣe àmúṣúná wá jà máa ẹ̀ ti mọ́lé. Freedom of religion wà. Kí tí wọ́n ṣe. Polówó tiẹ̀. Ọlọ́run wọ̀nù wa. Ìfún kódà àwọn ẹlẹ́bọ. Ẹ mọ tó fa ikú àwọn sàábé ni. Nígbà tá a bá ti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu mọ́. Ọlọ́ni wà látàṣubù lẹ́sìnà yàjúnà mídúnìláà. Mídúnìláà. Ẹ bá ń wá sóra tó wà fàyíṣubù láà. Ájíwà bìgẹ́rì hílímì. Kàsáálì kàsẹ́yà náà lèkúlè kíníkà àmọ́lùún. Lèkúlè mọ̀ tí àmọ́lùún. Súnmọ̀ ìlárọ̀bìnrin mọ́rídì òun. Sóra olówà. Àníàmù ẹyẹ bá ń fà á. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله ويسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ولا تسبوا الذين يدعون من دون الله ويسبوا الله عدوا
بالعلم ó ń gbọ́ bọ̀. كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ọlọ́ni wà látẹ̀sùn bù ẹ má ṣe bú. الذين يدعون من دون الله wà látẹ̀sùn bú lẹ́dínà yẹ̀dínà min dunillahi. ẹ má bu ohun tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ẹ má wo ọlọ́run. ọlọ́run náà ti mọ̀ pé tí wọ́n ń pè yẹn ò dáa. tó ti yẹ nísìn bẹ́ẹ̀ bá mọ̀ pé RMQK ò dáa ẹ̀dẹ̀ fi wọ́n lẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jáde ní tẹ́kùn jáde bí ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ yẹ ẹ sáfàtì wọn ni. ẹ tún polówó wọn ni. Ẹ̀ka ẹ̀ polówó wọn ẹ̀kan gbọ́ ni. ẹ kàn gbọ́ ni. àwọn tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ fún ga ibi tó yẹ ká ti gbọ́rọ̀ òdodo òun ni Ìlọrin Bẹ́ẹ̀ni. níbi ọ̀rọ̀ àdó wọ́n fọ̀rọ̀ nílẹ̀ wọ́n náà fàdó sí àlápò wọ́n sì á dídì sọ wọ́n fẹ́ jọ́sùn ayé wọ́n fọ̀rọ̀ sáyé ará lọ ni Wọ́n sọ kankan. ẹ wá ń pè ẹ wá ń bọ́ta nísìn RMQK tí n bá gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀yà àfà lọ́rin èpè. Àbùjọ gidi àbùjọ ní ọ̀rọ̀ yìí ti kan ìpè. èyí tó kọ́kọ́ ń tẹ̀lé làdó Èyí ni ẹnu yẹ ká kọ́kọ́ rán náà. ẹ kọ́kọ́ rán. Ẹlòmíì wá ní tí wọ́n bá ti pọ́ sórí nígbà nígbà yẹn tó bá ti mà ọ̀rọ̀ RMQK ní òun sọ. àdó sírù ẹ ń dọ́gbọ́n pààyàn mọ́lẹ̀ Àdó ìjàmbá. bí ó ṣe lọ Àdó wàhálà. ẹ ń pààyàn mọ́lẹ̀ bí ó ṣe lọ. Agbọ́lọ́jì. ولا تسبوا الذين يدعون من دون الله àwọn tá a di ẹ̀rí tá a ṣe wọ́n wo èèyàn sàn wọ́n ṣàdúrà wọ́n náà wò sàn ẹni tá a sì wòsàn náà fún un ní nǹkan kan ó náà ní kò máa lọ. Ó lọ sàdúrà kó wọn kó wọn wà lọ kó sì tó kó bẹ́ẹ̀ ló ti rí ìpadà. èmi wá sọ fún ọmọ mi tá a yọjú fún àmúdá lẹ́kùn mọ́ ni ẹni tó ní kéèyàn ó máa lọ ó ṣàánú ni òun náà ṣe nǹkan kan Ó ní tó náà ṣe. yóò ní tó ṣe yóò pẹran Bẹ́ẹ̀ni. tó ti ń sìn ó fi ṣe pé ta lálàáfáà ni Ọlọ́run àfáàdé. Ó ní tó náà ṣe. máa lọ lásán kọ́ o Ah. ẹ jẹ́ á kí i. Káàkì onítọ̀hún. Káàkì ẹni tó wọ́n yẹn tó ní kẹ́yìn ó máa lọ kí tó ti rí ìpadà. nígbà tẹ wá lẹ̀ ní kí ihun ẹni ó fi sírù sí yàn láńkó tó fàdó sí yàn lápò Ẹ tó wá fàdó sí yàn lápò ẹni tí a ti fàdó sápò rẹ̀ ó sì nira á sì ní. ara ní Ara ní. èèyàn bíi mẹ́rin kọ̀ǹfàmù pé wọ́n fi àdó sí yàn lára wọ́n fi àdó sí yàn lápò lóòótọ́ ẹ̀dẹ̀ pamọ́lẹ̀. Ẹ̀dẹ̀ pamọ́lẹ̀ ẹ̀ sọ kankan nípa ẹ̀. Láti wọ́n wọ́n ti ní àwọn lára ẹ̀ wọ́n bínú ẹ̀ ní. ẹ wá ń jáde ẹ ń bínú Lára ẹ̀ ni wọ́n bínú ẹ̀ ní. ọlọ́gbìn alékè àdàbí tó bá ṣe kó dáa kí a máa sàárẹ̀ èèyàn Ẹ̀yìn ó pé yóò máa fara nìyẹn ló kù. lòun náà ní rí ìnira Ẹ wá ní ìnira níbo lẹ́yìn ń lọ níbo lẹ́yìn sọ̀kò sí. níbo lẹ́sọ̀kò sí ẹ pa náà rádaràdá kó lẹ̀ Ẹ̀fọn náà rádaràda wọ́n ní àpàdé sí yàrá kò ẹ̀yẹ ń bínú rẹ̀. ẹnìkan dẹ̀ èèyàn lára ẹnìkan fara nìyàn Ẹnìkan fara nìyàn. ẹni tó fara dẹ̀ èèyàn ẹ wá bẹ̀rẹ̀ sí bú Ẹ tó fara nìyàn tó dẹ̀yìn lára ẹ tó sì tún dẹ̀ lára nínú àwọn àdúgbò náà ló tó kọ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ ṣe Ẹ wọn. wá bẹ̀rẹ̀ sí ní kú. Ẹ tó fara nìyàn ẹ fi yún dẹ̀. sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni Ẹ lọ́mọ àdúgbò yìí. sẹ́yìn lẹ fẹ́ dájọ́ ni Sẹ́yìn lẹ́fẹ́ dájọ́ ni sẹ́yìn dájọ́ ẹ̀jẹ̀ bí ọlọ́run. ẹ wá ń sọ jágajàga lẹ́nu. Ẹ̀sọ́jà gọ́ọ̀s. ọlọ́ni wà látẹ̀sùn bù ẹ má bù ú. الذين يدعون من دون الله ẹ má sì sí àrùn alùpùpù yẹn. ولا تسبوا الذين يدعون من دون الله ẹ ti mọ̀ pé òòṣà náà ń bọ̀ ẹ má bù òòṣà wọn. ẹ fi hàn lẹ̀ ẹ máa ṣe wáàsí ni pé ẹ jẹ́ àṣetọ́ ọlọ́run Àṣetọ́ náà. òòṣà ò dáa ká sìn Àṣe. ọlọ́run ló yẹ ká sìn. Ló yẹ ká sìn. irú òòṣà tó ń sìn yẹn gan ẹ̀yin ẹ má dàá kọ rẹ̀. Ẹ má tún dárúkọ ẹ̀ gan. Ọlọ́run ọba tó pọ̀ ọ̀nà wa. bẹ́ẹ̀ ni Bọ́ba ti dárúkọ òṣàṣẹ́sìn, ọtún pọ́bílísítì òṣàyẹn. ọtún pọ́bíìsì òòṣà nù. Ọjọ́ ká yóò máa mọ̀ náà. ẹ má bọ nǹkan míì mọ́ lẹ́yìn ọlọ́run ẹ má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run. Lẹ́yìn ọlọ́run, tí wọ́n á sí rẹ̀, wọ́n sì bọ́ lẹ́gbẹ́. ó wà sí rẹ kó bọ́lẹ̀ ń bẹ̀. láti ìgbà tánábì ti lọ wọ́n jagun lóṣìṣì ẹbọ parẹ́. Kò parẹ́ o. ànábì Núà ẹ mọ iye ọdún tó lò ní 950 years ṣẹbọ parẹ́ ni Ẹ kò parẹ́. sáà ọmọdọ́mọ kábílà sọ parẹ́ Láì wò parẹ́. ẹ mọ tanra yín jẹ.
ولا تسبوا الذين يدعون من دون الله ọlọ́ni ẹ má bu tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọyà ṣubú lọ. ويسبوا الله عدوا بغير علم náà má bàa bu ọlọ́run. كذلك زينا لكل أمة عملهم ọlọ́run ní gbogbo tí kálukú ń ṣe àṣẹ lọ́sọ̀ọ́ níwájú ẹ̀ gbogbo tó bá ń ṣe ìwà kún tó ti yọ súnà tẹ fi ń ní ayé lára tọ̀ kí ni ìrètí yín lóníwájú ọlọ́run. Kí ni ìrètí yín níwájú ọlọ́run kó lọ sí bẹ́ẹ̀ ṣẹnu sọ níwájú àdéhùn ọmọ pẹ̀lú àwọn bàbá rẹ̀ wà tó náà o. kí lẹ fẹ́ wí. Kí lẹ fẹ́ wí ẹ̀sìn lẹ́yìn ṣe súnà àdébí Muhammad. súnà tẹ fi ń pààyàn. Tẹ́lẹ̀ fi ń pààyàn. Wọ́n tẹ́ fi ń dáwà lálẹ́ sílùú. Tẹ́lẹ̀ kan mọ́ mọ́tò máa lẹ̀ fún bàbá. Ẹni tí àwọn ọmọkùnrin ẹ̀kọ́ ẹ̀ máa. wọn lẹ́yìn gba ọ̀rọ̀ àdó ṣẹlẹ̀ mo wá ń wo àwọn alùsùnà mo wá wò wọn gbin pékẹ́ nítorí pé ẹni tí ó fi ẹ̀sùn kànyàn pé wọ́n fàdó sí lápò ọ̀tá nọ́mbà ṣe. Ọ̀tá ni ẹni tí ó fi allegation kànyàn. Ọ̀tá ni wọ́n bá ṣe kò jẹ́ ká alùsùnà ọjà bá ọ sọ̀rọ̀. ẹ wo Wọ́n sálábí sọ̀rọ̀ sálábí. ẹni bá fẹ́ ṣe ẹ̀sìn kó sá mọ́ sí ẹ̀sìn ẹ̀ lọ. àwọn ará bí ò tẹ̀ ṣe ọ̀rọ̀ wọn ò ṣe kọbi ara sí. Ọ̀rọ̀ wọn pàǹtí ẹ̀wà ni. kí ló dé? ẹ máa wo ọ̀rọ̀ tó lóun sọ fún wa ẹ má bu ohun tí wọ́n ń sìn. ولا تسبوا الذين يدعون من دون الله náà náà má bu ọlọ́run. ويسبوا الله عدوا بغير علم yóò sì dá ọ̀tá lẹ̀ láì jẹ́ pé láì ní mọ̀ pé yìí lè fa ara dáradára yẹn. كذلك زينا لكل أمة عملهم ọlọ́ni báyìí la ṣe gbogbo ohun tí kálukú ń ṣe lọ́ṣọ̀ọ́ níwájú ẹ̀ iṣẹ́ tí kálukú ń ṣe a ṣe lẹ́ṣọ̀ọ́ níwájú ẹ̀. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. a fún wọn nírò pẹ̀lú tí wọ́n ń ṣe ọ̀dọ̀ ọlọ́run ní kálukú ṣe àlìjánà tèmi kọ́ ló máa wọ̀ Kọ́ ló máa wọ̀ náà. ṣe é kọ́ ni máa wọ̀. Tí a kọ́ tèmi náà wọ̀. ẹ gbàgbé bàbá kan ní Ìbàdàn nítòsí wáńbì ni a ní ẹ wo mo ti ń gbógun ti Súfì Onítọ̀rí kọ́ ní ìsìn ó lé lógún ọdún Súfì Onítọ̀rí kọ́ ẹni tí ń gbógun ti Súfì Onítọ̀rí kọ́ mélòó lábẹ́gbẹ́ RMQQ ó wá ṣẹlẹ̀ ó dákẹ́. Ó dákẹ́ àgbọ̀n kankan lẹ́nu ẹ̀ mọ́. àgbọ̀n kankan lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ ni, ó dákẹ́ gbogbo ogun ti ka ogun gangan nù. Súfì Onítọ̀rí kọ́ àmọ́ òun gbógun ti àwọn Amadíà èèyàn mélòó lẹ fẹ́ gbógun ti. Èèyàn mélòó? ẹni Amadíà kì í ṣe mùsùlùmí. Kì í ṣe mùsùlùmí. Súfì Onítọ̀rí kọ́ Kì í ṣe kì í ṣe mùsùlùmí. mùsùlùmí. àwọn ìwà àánú Wọ́n kì í ṣe mùsùlùmí. wọn kì í ṣe mùsùlùmí. àwọn Tàbùlígì Àwọn Tàbùlígì. wọn kì í ṣe Wọ́n mùsùlùmí. Wọ́n tó kọlà sóò. àwọn RMKQ wọn kì í ṣe mùsùlùmí. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون فينبئهم بما كانوا يعملون. ọlọ́ni gbogbo tẹ̀lé ṣe máa fún ẹni rò látàyé báyé làwọn àgbà àfáà ní kálukú ní dìfẹ́ǹdì ojú ọ̀nà nígbà ayé bàbá Kàmọ́dù àwọn náà gbà ó wọ́n máa sẹ́rí àwọn èèyàn pé ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ fágbà o wọ́n ní irọ́ ni Irọ́ nípa lọ́dọ̀ Fágbàjáre. wọ́n fi ń dáàbò bo tiwọn. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti wọ́n ní káyìí tí wọ́n ní. bí ṣé wà bí bùbá sọ̀rọ̀ bí ẹ gbọ́dọ̀ dé kíní kan o ẹ̀sùn òkúta àánà fún ilẹ̀ àfáà wa ń sọ̀rọ̀ nù. ẹni bá ti màṣúọ̀ tó ti bàlágà tó ti dàgbà òye gbọ́dọ̀ yé bí tó bá wù ẹ́ ló lè lọ. so but wọ́n ń sọ̀rọ̀ yẹn torí àwọn ọmọ kékeré. Bí a bá kéékèèké tí wọ́n ní forí sẹ́kọ̀ọ́ máa. kí wọ́n má bàa sọnù. Wọ́n má bàa sọnù tí wọ́n ké ní sùkúlù níbi tí wọ́n sá lọ. ó dàbí yahoo ni ẹ wo tí yahoo dálẹ̀ kò jẹ́ àmọ́ ó kéwú mọ́ àwọn ọmọ di drop out Bẹ́ẹ̀ni, ọmọ mi à drop out ní yahoo. Yahoo ni ká padà di yáwúyáwú.
ó ní àwọn àgbààfà máa ń sọ ọ́nà pé tán bá rí pé nǹkan kan lọ ń gbò àwọn àgbààfà wọ́n lè sọ pé kíní yẹn ò dáa wọ́n lè ti mọ̀ kó dáa lẹ́mìí àwọn àbẹ̀ tán bá tú wọn lẹ̀ wọ́n kọjá ààyè. Wọ́n kọjá ààyè wọ́n ṣàṣejù. Wọ́n dàbí kí wọ́n rí sìgá lẹ́nu àgbààfà àwọn ọmọ kéwò máa mu igbó wọ́n máa fi igbó ṣe fáàlì. Ọmọ bẹ́rẹ̀ síláàdù níta ni. Wọ́n máa bẹ́rẹ̀ síláàdù ni. Gbogbo àwọn àfáà wa àgbà tán lọ wọn ò fojú ọ̀nà wọn ṣeré rárá wọn àdẹ tú ọmọ kéwú lẹ̀ pé kí wọ́n rìn àwọn ọmọ kéékèèké pé ká rìn bó ṣe wù wọ́n tó o bá kéwú tó o bá jáde ìwọ ló mọ̀. tó torí ẹ̀ mo rọ gbogbo àwa tí a níṣẹ́ mọ́ RMKK RMKK ń gbèsè rókàyà ìlú àlìjànú ẹ̀yin ọ̀dẹ́ ń bo ni rókàyà ìlú ti jálì jànú. Níbo ló ti jálì jànú? Báwo ni mọ́ ṣe ń bọ̀ ẹ̀yin ò pè wọ̀nyí. So anábì ádámà wọ́n ní àwálùmọ́ ń kàtábà. Anábì ádámà ó ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́. Àwálùmọ́ ń kàtábà ádámà. Anábì ádámà ló kọ́kọ́ kọ́ báyìí báyìí. Wọ́n sì tàhàrájà Ìdírísà mọ́ ń kàtábà ádámà. Anábì ádámà kọ́ ní àná Anábì Ìdírísà ló wá kó jáde lónìí. Gbogbo àwọn kí nígbà tí Anábì Ìdírísà dé òun lọ́lọ́run wá fún ní gbogbo àwọn agbára ẹ̀kọ́ yẹn ló kọ́ Ánuhù ló kọ rẹ̀ lákín sùnmí àwọn Ìdírísà ìkásíra ti dárí sí yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tó ní wọ́n kásíra ti olómi yìí àti ìmọ̀ àti ìfẹ́ lára rẹ̀. Gbogbo àwọn ìmọ̀ yìí nọ́lẹ̀jì yìí inú àpótí náà kó sí. Ìmọ̀ geography ni ìmọ̀ kémìyáwó ni ìmọ̀ sáyẹ́ǹsì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo tí jẹ́ ìmọ̀ pátá. Ó dà àpótí yẹn òun náà ni Jálútà Tálútà tó fa ogun ànábì Dáúdà àpótí náà ni. Àpótí náà ni. Kí ni sọ̀rọ̀ lẹ̀ ni wọ́n jà sí. Wọ́n jà sọ̀rọ̀ lẹ̀ o. Àpótí náà ni. Àpótí yẹn agbára ni. Agbára làpótí yẹn. Tẹ́ ẹ fi kọ̀ntrólù àwọn ẹ̀mí àwọn àríwáhù. Àwọn ẹ̀mí. Rọwà nìyún. Gbogbo tẹ́ máa fi kọ̀ntrólù wọn pátá nínú àpótí yẹn ló wà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ séèkì àwọn ọmọ kéwú. Ọmọ tí ò bá ti mọ kéwú tó bá lọ túfà orí rẹ̀ lè yí. Orí rẹ̀ lè yí. Àwọn àgbàfọ̀ ni kò mọ kéwú kò sá mọ kéwú náà. Mọ kéwú dáadáa. So ìgbà tí Ànábì Ìdírísà wá discover pé nínú ìmọ̀ ló ti mọ̀ pé omi gbọ́dọ̀ payé rẹ̀ nígbà kan lásìkò kan ló wá lọ sí pyramid láti Bábílà ó wá lọ sí pyramid Bábílà ni wọ́n ń gbé tẹ́lẹ̀ wọ́n pè ní Bábílónì ń bo lómi ò lè gòkè dé o ló wá lọ sí pyramid tó wà ní Giza ní Egypt ẹ̀rí kí ní ilé tán mọ gbogbo ẹ̀ ibi tán tọ́jú agbára ìmọ̀ sínú gbogbo ìmọ̀ tá ń lò lónìí àti mọ́ inú ẹ̀ náà láti rí gbogbo orúkọ mọ̀lẹ́kà rókàyà ìlú ni o sámsàmá ìlú ni o lọ́sùmá ìlú ni o jìbìrì ìlú ni o mẹ́ká ìlú ni o àti gbogbo agbára kémìyàwó chemistry nínú àwọn tó gba ìmọ̀ yẹn wọ́n ń pe ẹnìkan ní Jábìrì ibùnú Àyàd tí n bá délé máa fi tíra yẹn àti ibùnú Síná àwọn náà ṣe tíra tán pé ní sábùsù máa fi kúbúrà yẹn máa fi tíra yẹn hàn yín ẹ wàá pe tíra yẹn ní tíra ẹ̀bọ orí yín ti dàrú ẹ jẹ́ dúró ní lẹ́bù ìmọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ mọ̀ tẹ́ ń ṣẹ̀sìn tẹ́ ń sòṣì. Tẹ́ ń sòṣì káàkiri ẹ dúró lẹ́bù ọ̀rọ̀ Abu Mama sọ Abu Mama. So ìmọ̀ yẹn inú ibẹ̀ yẹn gbà tó mi wá kún tó do omi kún tó pa ayé rẹ tán yányán ibẹ̀ yẹn sì wà ibẹ̀ yẹn tán wá wò ibẹ̀ náà ti rí àwọn èdè tán fi kọ orúkọ tán fi kọ àwọn nǹkan yẹn àwọn àṣírí yẹn àwọn tó gbédè yẹn ò tí ì kú tán ẹgbẹ́ mo sọ fún inú èdè gíríkì èdè síríà náà wà ń bẹ̀ nínú èdè láíláí ó ní mo gbàgbé
àṣìríyàníyà tó jẹ́ ń sìn ó wà nínú èdè tó ti pẹ́ táwọn òwe sọ̀kalẹ̀ táwọn òwe bá sọ̀kalẹ̀. àǹbàrá ní ànábì Ibrahim èdè Hébérù ló sọ gbogbo ànábì Ibrahim yẹn Hébérù ni wọ́n sọ gbogbo ànábì Ìsá Mùsá Hébérù ni wọ́n sọ. so bágbára ṣe ń bọ̀ nìyẹn. so ìlànà agbára ọ̀tọ̀ ìlànà ẹ̀sìn ọ̀tọ̀. ìlànà ẹ̀sìn ọ̀tọ̀ ìlànà agbára ọ̀tọ̀. ẹ má wọ̀pọ̀ ẹ má lọ mẹ́sìn. èmi ò fẹ́ àbòsí. ilé òsínú ẹ̀sìn wa òsínú ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀yìn mélòó. ẹ̀sìn òfowó lẹ́ ń ṣiṣẹ́ pa ọ̀pọ̀ lẹ́sìn. gbogbo olóyin dọ̀tí. tára ó máa nìyàn tí ò ní rí ọ̀nà tí ò fi gbà rí tú sílẹ̀. tí ò ní rí tó wá pẹ́ máa sọ pé ká nínú ìlẹ̀ wáyé lọ́dọ̀ tí àfi kẹ́ mọ nira yín lára ẹni bá ní ìyẹn lára òun lẹ́ẹ̀ mọ gbé òṣùbà fún ṣé. ẹ máa gbé òṣùbà fún. ó ní kúkú sí lọ́wọ́. oníjà ń kú sí lọ́wọ́. oníjà ń kú sí lọ́wọ́. yóò máa bẹ lọ́wọ́ ẹ̀ yóò láyọ̀ bẹ lọ́wọ́ ẹ̀. ẹ̀yin alábòsí burúkú rẹ̀. ọba san. ọmọ ìlà kí ká máa fi ròyìn odidi àfà. odidi àfà. ká máa fi òṣèré níròyìn ẹ̀ ká máa fi fìlà kí ká máa fi ròyìn àfà. tó yẹ kójú tì í kẹ́dọ̀ bójú. ó rẹ odidi ajánásì. Ẹ̀ẹ̀rí ṣe nílọrin ẹ̀ẹ̀rí ṣe. Wọ́n wá mú lọ Abẹ́òkúta. Ó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹnu yín. Ẹ̀kọ́ tí ò ti yẹ kẹ́ sọ kankan. Ó náà wá. Ó sì kọ̀ fáàmù pé tọ̀ níbẹ̀ lọ́ ti ní wọ́sàn. Gbogbo àná sì ni pé tọ̀ ó ti ṣe yọ̀dọ̀ fún yọ̀dọ̀ mi sí. Ọmọkùnrin ẹ̀dẹ̀ ṣe làákàlẹ̀. Kò sọ àsọjù ọ̀rọ̀. Ó nígbà tó ń dọ́dọ̀ àwọn àfáà wa náà. Kíníkan wọ́n ṣàdúrà. Wọ́n ṣàdúrà kò fẹ́ sọ pé àdúrà ò gbà. Ó lo Yorùbá. Ó lo bàlágà ọ̀kàràkà rẹ̀. Wọ́n wá ṣe gbé lọ Abẹ́òkúta. Ẹ máa tanra yín jẹ. Tó yẹ kẹ́ dọ́ bojú. Ó yẹ kẹ́ dọ́ bojú. Kò yẹ kẹ́ tó máa kọ́ ọ̀tà tó máa sọ̀rọ̀ má. Mo ti tọ́jú ọ̀kan náà ọmọ yín. Wọ́n ti wá bàjẹ́ níbi kí ẹ bá ń sọ̀rọ̀ kàrámọ̀ kan pé kàrámọ̀ kan ṣẹlẹ̀. Irọ́ ni wọ́n pè. Wọ́n á ní lọ ní ìdarí. Bí ìpè ò tiẹ̀ sí nǹkan kan mọ́. Bí ipá náà ò lè lo èèyàn sí nǹkan kan mọ́. Wọ́n á nírọ́ ni. Ọlọ́run ń lo àwọn èèyàn. Nǹkan ṣẹlẹ̀. Àìrìn jìnnà làrá bukí ọ̀kẹ́rẹ́. Béèyàn bá ń dẹnu títí yóò pàdé ẹja tí mo tì ní sábẹ́ odò. Ẹ mọ̀ wá gbójúbà ẹ mọ̀ gbóṣùbà fún sáírù. Àwọn tí wọ́n ń tú nílẹ̀ ẹ mọ̀ wá kàn wọ́n lábùkù. Ẹ máa kàn wọ́n lábùkù. Mo ti sọ fún yín kò sí ẹ̀dá náà tẹ bá wo súfì ẹ bá kọjá là ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wà lùsùn náà wá jàmá ẹ bá kọjá là ń bẹ̀. Bẹ́ẹ̀ bá rí àwọn RMKK yìí náà ẹ bá kọjá là ń bẹ̀. Ìkọjá àlà tó bá wà níbi nǹkan tí ẹ bá rí ni ẹ yọ kó ń bẹ̀. Ó ní kẹ́ yọ kúrò bẹ́ẹ̀. Ẹ má pọ̀ dẹ́ gbogbo ẹ̀. Ẹ má pọ̀ dẹ́ gbogbo nǹkan. Ẹ má pọ̀ dẹ́ gbogbo ẹ̀ kọ̀rẹ́tì kárí ká pọ̀ dẹ́. Ẹ má mọ sáré condemn. Àwọn àríwá wà. Àwọn ẹ̀mí bẹ tí wọ́n sì dáhùn. Tí wọ́n ń dáhùn. Tí wọ́n ń dáhùn kọ̀ọ̀fà. Tó o bá máa sọ pé ọ̀ máa. Kẹ́ pé wọn tí wọ́n dáhùn. Tí wọ́n dáhùn tí Yorùbá sì máa ọ̀tá ni sí náà. Kò ká ẹ̀sìn. Kò ká ẹ̀sìn tí ò kú ẹ̀sìn bá. Kò gún ẹ̀sìn. Kò kú wákàtí márùn-ún kò sì kú àti lílọ. Ẹ̀yin èèyàn wá akọjá ẹni téèyàn àwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ àǹdí mi ẹ kọjá ẹni téèyàn máa ń bò lójú. Sójú yín ni ojú èèyàn fi là ń bí. Tẹ́ ẹ sì mọ̀ kì í ṣe pé ẹnìkan ló mú wá. Kódà bọ́ pé rọ ni àwọn ò máa sọ. Múnú mọ́sálásí náà ni rúù náà ni. Ẹ̀mí yẹn wá náà ni. Ṣe nǹkan báyìí ó sì ṣe. Àwọn èèyàn tẹ̀lé lọlé ó lọ bọ̀. Kì í ṣe nìkan ìyá òkè o. Àwọn jàmáà náà tiẹ̀ mú wá pé bàbá tó bá jẹ́ pé bẹ́ẹ̀ tí ń wí lórí ẹ bá a ṣe kí ojú ìyá yìí là. Ojú ìyá yìí ó là. Àti ẹ̀sìn àṣọ gangan sẹ́ńtẹ́ fẹ́nu Ọlọ́run ti ṣe. Ọlọ́run ti ṣe. Ojú ẹ̀ sì là. Wàlẹ́ ojú ìyá òkè ó là. Gbogbo yín náà. Ọ̀pá ní máa ń tẹ̀ wá tẹ́lẹ̀ ó sì padà ju ọ̀pá lẹ̀. Gbogbo yín náà sì rí. Nígbà ojú rẹ̀ ńlá tó wá sínú ọgbọ́n ni, sẹ́kọ̀ọ́ bí ọba yìí ṣe tẹ̀ tó ní ọlọ́run o. Láti orí náà láti jẹ́. Odidi ọdún méje ló fi ráre. Táwọn èèyàn ń wò.
tó bá kú bí ijọ́ mẹ́ta tá a fẹ́ ṣe tàjúdì ní òtítí Yóò ti dé. ẹ bá mọ̀ pé ẹ lágbára lóòótọ́ èmi ò lágbára ṣùgbọ́n tí àwọn ẹ̀mí tọ́lọ̀ bá wù dé Ọlọ́run lè ṣe ẹ wá gbogbo orúkọ bẹ́ẹ̀ bá a ti ń sọ yìí nísìnyí á lè tún wọn Àwọn ọlọ́pàá nílò ti máa gbọ́ hàn. á lè pé ẹ lọ sí Èbúté Mẹ́ta ẹ lọ máa lajú ṣé bá ń wá ni Síbẹ̀ yẹn wá ní àwọn èèyàn máa gbọ́ pọ̀ ọkọ̀ inú wọn bu. ẹ́ Ọkọ̀ inú bu. Ó yẹ kí wọ́n lọ fẹ́ tó Bẹ́ẹ̀ni. ìṣòro lẹ́nu lé kí wọ́n fi fọ́ mi. àti rẹ̀ ni tó fi ìwòsàn jẹ́jẹ́ pé tọ̀ tẹ́ ẹ bá ilé rí kíní ṣe òun ó sì ju ọmọ mi sílé kéwú ẹ bá ń sọ́dà bẹ́ẹ̀ ti dà Ọlọ́run sì ṣe Ọlọ́run ṣe ó sì ká ṣíṣe. Ọlọ́run sì fọmọ náà nímọ̀ ìwòsàn ń bẹ Ìwòsàn bẹ, ẹ̀mí bẹ, agbára Ọlọ́run bá bẹ. ẹ̀mí ń bẹ Ẹ̀mí bẹ, kúrò Islam orí ẹ̀gbẹ́ náà gbélé. ọlọ́kọ̀ọ́yà ìlú kì í sàlìjàn Kì í sàlìjà nígbà lọ́wọ́ kọ̀yà ìlú ọ̀làbọ̀nà káyè. màlẹ́kà ni Àlékà ni o, aláàbò ẹ̀kọ́. kódà kan jẹ́ mú fún tíjù bẹ́ẹ̀ lọ tó bá ìpè rókàyà ìlú lálìjànú ọmọ kéwú Ọmọ kéwú. ó kó dà sí ọlẹ́nu Ó yẹ kó pa oyè lórí ẹ̀. gbogbo bó ṣe wù kọ́ rí Gbogbo bó ṣe wù kọ́ rí. ọ̀dà mọ̀ Ọwọ́ ń pe àlìjànú nílá ó kọ̀yà ìlú No. kan tó tí wọ́n pè ọ̀yẹ̀ lò. wọ́n máa fi wé pé ìsìráìlù ọ̀tọ̀ bàbá sọ pé ìsìráìlù ìsìrà làwọn àbárá ní pé ẹrú ìlú ọlọ́run bá ní ìsìráìlù gbogbo tí bá ti jẹ́ ìlú náà ọlọ́run ni Ọlọ́run ni. nínú èdè àǹbàrá ní so ibi tẹ́ ẹ bá mọ̀ ní kẹ́ ẹ rọra dúró Ibi tẹ́ ẹ bá mọ̀ níbi ẹ bá tó dé, ibẹ̀ ni kẹ́ ẹ bá mọ̀ làdé, ibi ẹ bá mọ̀ làdé, ibi ẹ tó dé. kẹ́ra mọ̀ sí jẹ́jẹ́ ayé ara yín so mi ò kò sí tó kàn mí pẹ̀lú anybody but kì í ṣe gbogbo ọ̀rọ̀ táwọn àfáà wa àgbà bá ti sọ àbí tá lẹ́gbọ́dọ̀ máa ṣe mọ̀bù ní pé ẹlòmíì ò ní làákàyè Ẹlòmíràn wà lákàlí. Ah, ah. Fúnra Ọlọ́run ló ṣe ilé ayé bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣayé bẹ́ẹ̀. pé ká mọ ju owó ara wa Bẹ́ẹ̀ni. abáwájú ni bí kọ́ni tí ò bá bú Barrister òun náà kò lè débi tó déhùn Bẹ́ẹ̀ni yóò máa rálẹ̀ ni. ẹ wo tí Saheed Òṣùpá àti Pàṣójọ fà Ní àfojú ara wọn rí. Láti jọ fà báwọn, màá méjèèjì wọn láti má ti kó ti ẹ dé o. ẹlẹ́mọ̀dé kò tán déhùn. Bẹ́ẹ̀ni. Sàní Adé àtòbé sójú àwa yìí ló ṣe Sàní tiẹ̀ jìtá ni a ní òbé yóò bá fòrọ̀ rẹ pẹ́rẹ́rẹ́rẹ́ òbé yóò bá jìtá ní fi ń wíwù àwọn èèyàn pé Ọ̀rọ̀ rẹ́pọ̀tù ẹ̀ ó fẹsẹ̀ jáde ní. kálukú lọ Bẹ́ẹ̀ni. àfa kan á jòkó ẹyẹyẹ àwọn adákẹ́ àmáwòrán ọmọ kí ló máa tú lọ bẹ́ẹ̀ jẹ́ pé láì nímọ̀ náà wọ́n lè bá nǹkan kan bọ̀ ẹni bá nímọ̀ náà ní rí nǹkan mú Ẹni bá nímọ̀ lérí nǹkan mọ̀. bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan fẹ́ni tí ò bá ní mímọ̀ Kò sí. lórí ẹ̀ mú rò wá o ẹjẹ́ àṣìlákàyè o ẹjẹ́ àṣìlákàyè ẹ má jẹ́ ká máa tẹ̀lé àwọn ọ̀gá wa ní tẹ̀lé afọ́jú o ká àṣìlákàyè kí kálukú gbájúmọ́ iṣẹ́ ayé rẹ̀ kálukú gbájúmọ́ iṣẹ́ ayé rẹ̀ jẹ́jẹ́ ayé rẹ̀ ọmọdé mára gbàfin o Lọ́ra gbàgbé pátákà mọ́dẹ̀rìn. mára gbàfin o Lọ́ra gbàgbé. tó bá lágbàfin ò ní ga o má dé èèyàn Ọmọdé yàn. béèyàn bá ń déèyàn tí a bá jẹ́ sáírù èmi àti òlérẹ́ tálíkà méde mo hẹ́ẹ̀tì kí ẹ mọ fara nìyàn láyé ẹ má máa ṣe ọmọdé tí ó bá dàgbà mọ pàgbàlé Àpábàlé. àgbàlagbà tí ó bá láti bọ̀ tán mọ ṣàánú ọmọdé Máa ṣàánú ọmọdé. Lọ́rọ̀ ọmọdé ọmọ pàǹkó. mọ̀rọ̀ mọ́ gba ọmọdé kò mọ́lẹ̀ Gbàgbé. tòtó dìdélé kọ́lọ́ ṣàánú gbogbo wa Àmín. ó di ọwọ́ wa o ẹja kọ̀wé ẹnu bọ̀sẹ̀ ẹja gbàgbé Adam kéèké ìjọ kìnnìkan ní ìjọ Ìjẹ́lẹ́bọ ni ìjọ ṣé fíjà ni. ìwọ ṣé wọ́n níná Wọ́n ní àwọn fẹ́ fìyàn sí. tó o mọ ibi tí wọ́n ń lọ Ibi tí wọ́n fẹ́ gbá fẹ́ láti sí tó ti máa bẹ̀ sọ́nà ti fi hàn ọ́. Àkúwọ̀ ní gate man airfire. àṣé kọ́nà Wọ́n tún wà ní gate man.
tọ́lọ́ ń ṣàánú fún wa آمين àlùbáríkà ọlá nígbà mọ́mọ́ صلى الله عليه وسلم eléyìí tá a gbọ́ ìmọ̀sẹ̀ lágbọ̀mọ́ fún wa Amina. ìlà ọlọ́wàlá kùwátà إلا